ìbáṣepọ̀ wo ló wà lẹ́yìn ẹ̀yin àti bàbá Abat Ogunde? Sunsun àti kan ògiri ó má di kẹ́yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ ó bẹ́ẹ̀ ni o. Ilé òní gbóná kárẹ́nu omi kọ́lé, ayé òní kóró kálọ̀ dífá. Yín tèmi nílé lóko ẹ ti máa gbọ́ èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Prince Fọlágbadé George. Mo tún dé bí ìṣèmí lónìí mo wà nílé bàbá wa the oldest acting actor in Rẹ́mọ níjẹ̀bú ní Ṣàgámù ilé wọn la wà lónìí tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀dà BK Ìbàgbà a máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu ẹ jẹ́ ká wọlé ká lọ rí bàbá ká lọ rí wọn let's go there. Solid Gist TV Bọ́lá George Media. Dédé àsìkò yìí bàbá wa ẹ jọ̀ọ́ ẹ sọ orúkọ yín fún àwọn tó wà nínú ilé sá. Orúkọ mi ni alàgbà Bashiru Káyọ̀dé Adéhùnmí tí gbogbo ayé mọ̀ sí Ìbàgbà òṣèré orí ìtàgé ni mí. Òṣèré onítàgé àbá àti máa gbórúkọ yẹn ó ti ṣe díẹ̀ Ìbàgbà lọ́tún Ìbàgbà lọ́sì báwo lè ṣe torúkọ yẹn ṣe go viral sá. Ẹ ṣe gan ni wọ́n ní gbogbo nǹkan téèyàn bá ń ṣe kó máa tẹra mọ́ ìgbẹ̀yìn láláyò ń ta àìmọye ẹgbẹ́ wa tá a jọ bẹ̀rẹ̀ eré orí ìtàgé tí wọn ò sí mọ́ tí wọ́n ti fílẹ̀ tán ti lọ ń ṣiṣẹ́ míì táwa ò dẹ̀ fílẹ̀ tó jẹ́ pé òun là ń tẹra mọ́ ká lọ sí artist night ká lọ bá wọn ṣe waykeeping ká lọ ṣeré ń bẹ̀ gbogbo ẹ̀ náà là ń ṣe tán Ìbàgbà ń bẹ́ lọ pé Ìbàgbà kó wá ṣeré fún wa láìsùn níbi gbogbo ẹ̀ ká lọ ń ṣe bá wọn ṣe fíìmù tá à ń ṣe gbogbo ẹ̀ borúkọ ṣe wà tó sì yẹ 60 dé ní ilé nìyẹn. Bàbá a ti máa tó ọdún mélòó lẹ ti wà nínú acting field. Eré orí ìtàgé mo bẹ̀rẹ̀ ní ọdún 1965 ìgbà yẹn mò ń kọ́ṣẹ́ gbẹ́nàgbẹ́nà mo sá kúrò ń bẹ̀ mo lọ bá bàbá wa Chief Abat Ogunde níbi tó ti ń ṣeré mo lọ darapọ̀ mọ́ wọn gbà tí mo darapọ̀ mọ́ wọn mi ò pẹ́ lọ́dọ̀ wọn púpọ̀ o mo kúrò ń bẹ̀ bí mo ṣe kúrò ń bẹ̀ mo lọ organize tèmi mo lọ practice kìíní yẹn láti ìgbà yẹn ni mo ti ń ṣe lẹ́yìn yẹn gan mo lọ sí sọ́jà gbogbo ìgbà tí mo wà ní sọ́jà yẹn mo rí àwọn ẹlẹgbẹ́ mi tán ní eré tán ní ìfẹ́ sí eré orí ìtàgé yẹn tájọ ń ṣe lọ́hùn tájọ ń practice àfilẹ̀ mo lè rántí ọ̀gbẹ́ni kan báyà ń pè lọ́ba ń ta ọmọ Ìjẹ̀bú Òde ni so àjọ ń ṣe ń gbà yẹn ọ̀gbẹ́ni kan à ń pè ní Bọ́túwọ́ndì ọmọ Ìjẹ̀bú náà ni ọmọ Ìjẹ̀bú Òwu Ìkìjà àjọ máa ń ṣe ń gbà yẹn ní Benin àjọ wà ń gbà yẹn gbogbo gbà yẹn èmi wà ní sọ́jà bẹ́ẹ̀ táwọn ò sí ń bẹ̀ àjọ ń ṣe papọ̀ àfilẹ̀ à ń ṣeré yẹn títí mo tún fi padà wá sékòó ní 1978 lẹ́yìn tí mo kúrò ní sọ́jà. Ẹ ṣé sá bàbá ẹ jọ̀ọ́ ẹ sọ fún àwọn tó wà nínú ìbáṣepọ̀ wo ló wà lẹ́yìn ẹ̀yin àti bàbá Abat Ogunde. Ìbáṣepọ̀ tí mo lè sọ pé ó dánmọ́rán gbà yẹn tá a jọ ń ṣe ní ìgbà tí bàbá bẹ̀rẹ̀ fíìmù tá a ń lọbẹ̀ tí gbogbo à ń lọbẹ̀ tá a lọ ń ṣe tó máa ń rán wa ń ṣẹ́ bí nǹkan ti rójú mi rí pé eléyìí ó ti fẹ́ wá ṣeré lọ́dọ̀ òun rí ó máa ń rán wa ń ṣẹ́ pẹ̀lú ọ̀gá mi kan báyìí tá à ń pè ní Olúṣèyí Captain Tiger ọmọ Ìkẹ́nnẹ́ ni ó ti dolóògbé kọ́lọ́n kó délẹ̀ fún òun náà ti dolóògbé èyí pẹ̀lú yẹn náà àjẹjọ wà pọ̀ àjọ ń lọ àjọ ń bọ̀ ni tí bàbá bá ránṣẹ́ ó máa pè mí pé kí n tẹ̀lé ìgbà míì èmi ni máa bá wa mọ́tò ẹ̀ òun ló fún sáàjì ńgbà yẹn èmi ni máa bá wa mọ́tò ẹ̀ so bí bàbá ṣe mọ bàbá nìyẹn tá a súnmọ́ ńgbà yẹn. Bàbá Ìbàgbà ẹ ṣé gidigidi gan ẹ jọ̀ọ́ ní ayé àtijọ́ àti òde òní báwo lẹ ṣe rí eré orí ìtàgé sí. wọ́n ní tábà ní kárò lẹ́jọ́ ọmọ nílẹ̀ ló máa jàre kò sí bí eré orí ìtàgé tàtijọ́ ta lè fi wé tì sí torí gbogbo nǹkan tí ò sí lérí àtijọ́ ni wọ́n ti gbé wọ̀ nísìnyí tó jẹ́ pé àwa náà fi máa ń bá wọn wí fún àpẹẹrẹ kan sọ pé ọkùnrin àti obìnrin wọ́n wọlé wọn lọ láṣepọ̀ ẹ ní láyé kẹrí wa pé àwa pẹ̀lú obìnrin àjọ sùn àjọ ń sọ pé à ń ṣeré ìfẹ́ àjọ ó tí o ẹ kàn lè rí wa pé a jáde nínú yàrá pé wọ́n ti lọ sùn wọ́n ti ẹ ní rí wọn táwọn ti sìn dẹ̀ ń ṣe tó jẹ́ pé wọ́n máa fi ṣe eré gangan tí ò kọ́yàn lọ́gbọ́n tí ò mọ́pọlọ wá tó jẹ́ pé ó mú jẹ́ káwọn
ọmọ èmi máa ṣèṣekúṣe àwọn ti rí inú fíìmù àdèmí àwọn ìjọba wa gẹ́gẹ́ bọ́n ṣe ni wọ́n káńsù irú gbogbo àwọn nǹkan jàgàjàgà bẹ́ẹ̀ yẹn kó pẹ̀lú nǹkan tó máa káńsù. mo wo àpẹẹrẹ eré kan tí ọkùnrin sì lóbìnrin tí obìnrin ti gbé nísàlẹ̀ pé rílì ló ń ṣe o ó ń ṣe dandan ó ń ṣe gidi o ó ti ń ṣe gidi o ṣé ó yẹ kí lóye máa jáde nínú eré kò yẹ bẹ́ẹ̀ wọ́n fi ń dọ̀tí wa ni àwa tá a ti fi ara gbólẹ̀ tá a ti fi káwọn tíṣà ni ẹni tíátà jẹ́ olùkọ́ gidi gan ni ó yẹ ká máa ká wọn lẹ́kọ̀ọ́ kì í ṣe pé ẹ̀kọ́ tá a dẹ̀ máa kọ́ ẹ̀kọ́ tó mọ́ ọpọlọ wa kì í ṣe ẹ̀kọ́ tó jẹ́ pé wọ́n máa rí wọ́n máa bú wa pé ọ̀dọ̀ àwọn ẹni tíátà náà ti kẹ́kọ̀ọ́ ká máa yìnbọn para wa ká máa ṣe nǹkan pàpà kò sí nílé kò bá ìlànà eré tíátà mu lọ́nà tó àti tó yẹ gbogbo yẹn àdúpẹ́ pé ìjọba ti fẹ́ bá káńsù gbogbo ẹ̀ pé kí wọ́n má ṣe mọ́ Ọlọ́run á jẹ́ kó lè ṣe é ṣe fún wa. ẹ ṣe sà bàbá ìbàgbà àwọn máa rí yín bá bàbá wọn ní ẹ̀sìn art ìyínsìn ẹ̀sìn lọ even kódà ẹ̀sìn lọ location ẹ̀ wà location now ṣé location yín gbà yẹn oṣù mélòó lẹ máa ń lò ní ayé àtijọ́ àti nísìn bá oṣù mélòó ọ̀sẹ̀ mélòó lẹ máa ń lò oṣù mélòó lẹ máa ń lò ní this time around. ní ìgbà yẹn kò sí fíìmù àgbéléwò dramatic film là ń lò fíìmù tó máa ń rúlù tó máa ń ká tí Adelove tó kọ́kọ́ gbé wọ̀lú yìí Adelove baba Ogunde Omilani ṣe Ogun Adubi Arigiṣẹ́gi baba Ogunde ṣe ayé jáyé sinmi àròpin téèyàn Yorùbá ronú nínú fíìmù tábà lọ ìgbà míì à ń lu oṣù kan ní location yìí ṣe iṣẹ́ tó máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ orílẹ̀-èdè tá à ń ṣe tá à ń papọ̀ tá à ń ṣe gbogbo èyí kò sí yẹn ńgbà yẹn ó máa ń rin ilẹ̀ ó máa ń wà wọ́n máa ń ṣe kíní ẹ̀ rílì gan-an máa ń ṣe kò dàbí ti ìsìn mọ́ ẹlòmíì nísìnyí tó bá wọnú tíátà láàrin ọ̀sẹ̀ méjì tó bá ti wà lọ́wọ́ ẹ̀ á ló máa ṣe fíìmù láì mọ in and out nǹkan tó wà ń bẹ̀ nísìnyí àmúra location kan sìn àfẹ́ lọ location àti plan ẹ̀ wọ́n ti ṣẹ̀dú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ láàrin ọjọ́ mẹ́rin a máa parí iṣẹ́ 2 hours tí ó dẹ̀ lè ṣe gbogbo fíìmù bàbá táwọn wò ní 2 hours ní ayé ìgbà yẹn ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan pàápàá tó máa fi parí mi bó ṣe wà ń gbà ẹ̀ nìyẹn. ṣé ẹ lè sọ fún àwọn tó wà nílé àwọn fíìmù lè ti bá wọn kópa tí ẹ ti bá wọn ṣe sá. nígbà ayé ti bàbá bó tẹ̀ jẹ́ pé kíláàdù la wà ń gbà yẹn àbáwọn ayé àjọṣe ní jáyé sí mi kò sí fíìmù tí bàbá ṣe tí mi lọ location rẹ kò sí òótọ́ àkéré o then lẹ́yìn ìgbà tí bàbá Ògúngbè wà láyé Lísàbá Gbóhùn Àkàlà tó ṣe Ìrèké Oníbùdó tó ṣe àjọṣe ní ìgbà yẹn àjẹjọ́ ń bọ̀ yín gbà yẹn ṣùgbọ́n àjọ wà ní location yẹn ni ọ̀pọ̀lọpọ̀ náà tájọ ṣe ń gbà náà sìn wọ́n ti sílẹ̀ lọ́mùra Ọlọ́run kò dẹ̀lẹ̀ fún yín ní kálukú. bàbá ẹ ṣe gan ẹ jọ àwọn tó wà nílé ẹ fún wọn nínú àwọn orin tẹ́ ti compose nígbà tẹ́ ẹ ṣe orí ìtàgé káàkiri àwọn orin tẹ́ ti kọ ẹ bá mi kọ díẹ̀ fáwọn tó wà nílé. nígbà tí mo wà lórí orí ìtàgé gidi àwọn ọmọbìnrin lè máa ń kọrin bújò máa kọrin bú wọn tó jẹ́ pé tá bá lọ ṣeré báyìí ní pàtí tá bá kọrin báwọn obìnrin wọn nífẹ̀ẹ́ dánwó fún wa. Múndí ẹ̀sùnmọ́ bí kẹ́gbọ́ làbárí Adélébọ̀ kẹjáde ẹ̀sùnmọ́ bí kẹ́gbọ́ làbárí o mo tuntun gbé tuntun dé àràǹbàjà ọ̀pọ̀ ń bẹ lẹ́nu yàtọ̀ sí tẹ̀gàn o sísí onípàǹké ìyàwó alálùbọ́sà o ó torí okó dídó gbàgbé iṣẹ́ Olúwa ojoojúmọ́ ló ń kàtìkè tó ń tọ́jú wákètè wọn bóra délẹ̀ o tẹ̀gàn ló dẹ̀kú o wọ́n bá jáde ní òwúrọ̀ o ó tún dalẹ̀ bọ́n bá jáde ní òwúrọ̀ o ó tún dalẹ̀ iṣẹ́ oko lálákọ̀ọ́rí ń ṣe àǹtí náà bí o wọ́n ní kó lọ kọ́ṣẹ́ ó kọ̀ ó lọ ń dóko wọ́n ní kó lọ sí ilé ìwé o irọ́ funfun gbogbo olùkọ́ ló ti fẹ́ lọ́kọ̀ o àǹtí náà bí bùrọ̀dá oníkòbókò tó ń bá jáyé bùrọ̀dá oníkòbókò tó ń bá jáyé bó pẹ́ bóyá wọ́n á sọ ẹ́ di màdámù o ó jẹ́ orí rẹ̀ ò kó tètè yí padà o
sísí ilé ìwé jọ̀wọ́ o fojú sẹ́kọ̀ọ́ rẹ̀ àǹtí ilé ìwé jọ̀wọ́ o fojú sẹ́kọ̀ọ́ rẹ̀ bó bá sì fẹ́ máa ṣeré rẹ̀ o ìgbẹ̀yìn ní òro níbi wọ́n gbé ń jẹ pátí sísí ni yóò já lága níbi wọ́n gbé ń jẹ gbádùn sísí ni yóò wà níbẹ̀ kí ló wà níbẹ̀ o irọ́ ńlá ló wà níbẹ̀ o irọ́ kí ló wà irọ́ wá o ẹ̀yin tẹ̀mí nílé kó eléyìí wà ẹni kò sí nǹkan you still have a good composer in Ṣàgámù in Rẹ́mọ Ogun State bàbá ṣì ń wà àwọn náà ṣì ń kọrin wà o bàbá n fẹ́ kẹ́ sọ àwọn kan tẹ́lẹ̀ tọ́ka sí nígbà tí ń ṣe orí ìtàgé tẹ́ bẹ̀rẹ̀ kan tẹ́lẹ̀ tọ́ka sí ẹ jẹ́ káwọn ọ̀ràn tó wà nílé mọ́. tí n bá ní kí n tọ́ka sí nǹkan rẹpẹtẹ èyí tó jù nú ẹ̀ ní ọmọ torí gbogbo aráyé o wọn sá ti mọ̀ pé oníjó ní mí nínú ijó mi mo rọ́mọge tó lẹ́wà nínú ijó tí idún ijó mi àwọn ọmọbìnrin tí mo fẹ́ ìyàwó 5 ni mo fẹ́ ní rọgbàrọgbà tó ń bímọ fún mi nídìí eré irú ìtàgé yìí bẹ́ẹ̀ ni 5 wives mo ní tó ń bímọ fún mi tó ń dẹ̀ ṣàbẹ̀wò tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ wọn wà pẹ̀lú mi lénìí tó ń tọ́jú mi lọ́tún lọ́sì tó ń tọ́jú mi bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ ìyálé mi títí bá àwọn ọmọ èyí tí mo fẹ́ kẹ́yìn tó dẹ̀ jẹ́ pé 24 hours wọ́n wà pẹ̀lú mi pẹ̀lú eré orí ìtàgé àjọ ń ṣe ni. ọmọ senior wife mi kan ọmọ mi kan ó wà lọ́dọ̀ kí ló ti ń pa ọmọkùnrin yìí tẹ́lẹ̀ òun kọ́ṣẹ́ tíátà lọ́wọ́ ẹ̀ ọmọ bíbí inú mi ọmọ tí ìyálé mi bí Sodiq Adéhùnmí lórúkọ ẹ̀ ó wà lọ́dọ̀ ìtẹ̀lẹ̀ èmi mo ní kó lọ kó jáde kó lọ kọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ajá ìwòyí náà fi ń lẹ́ran kó ìwòyí mo ní kó jáde kó náà kó lọ wòtá kó lọ kọ́ṣẹ́ torí mo rí pé iṣẹ́ yẹn wù láti ṣe kó dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ni kó bá má jogún wa. tí o bàbá kò sí ìyàwó yín tó ṣe òṣèré onítàgé. tó bá ń sọ obìnrin tó dàgbà jù láwọn tó ṣeré orí ìtàgé ní Rẹ́mọ yìí náà bí mi náà ṣe wà ìyàwó mi jẹ́ kan nù wọn. ìyàwó yín ni obìnrin tó tún pẹ́ nísìn nínú Rẹ́mọ lóbìnrin tó ṣeré orí ìtàgé. bẹ́ẹ̀ni mi sọ ọkùnrin o ọkùnrin tó sì ní ẹwà ṣùgbọ́n lóbìnrin o òun ni aṣáájú wọn. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin mi nílòkó a sì ń padà bọ̀ lẹ́ẹ̀kan sí láti wá bá ìyàwó bàbá wa káwọn náà sọ experience tó ti ní òṣèré orí ìtàgé. bàbá tá a bá rí èèyàn tí ó rò lọ́kàn tàbí ó ní lọ́kàn láti ṣeré onítàgé àmọ̀ràn wo lẹ lè gbà wọ́n. àmọ̀ràn tá a lè gbà wọ́n ni pé ìforítì ló lè rí orí ìtàgé téèyàn bá lè rí ìforítì eré orí ìtàgé ti dá o ó ti dá gan ayé àtijọ́ láti fara gbólẹ̀ tá a ti jìyà ká máa ru àkísà kiri ká máa lọ máa ṣeré skul ká máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n nísìnyí kò sí ẹ̀ mọ́ ọmọ mi tó bá ti dé inú iṣẹ́ wa yìí láàrin ọ̀sẹ̀ 2 a ti máa yọ ní fíìmù tó bá farabalẹ̀ téèyàn bá ti mọ nǹkan tó ń ṣe tó bá wọnú eré orí ìtàgé kódà ó pẹ̀lú àwọn ẹni yìí kan ní Nàìjíríà eré orí ìtàgé nice job ni àwọn èèyàn jàǹkànjàǹkàn lè ń báńdì ẹ̀ àwọn àgbà tá ti fara gbólẹ̀ tá ti jìyà ẹ̀kọjá àti ìjẹ̀ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run à ń rọpẹ́dá torí a lè júwe pé ní eré orí ìtàgé nǹkan báyìí la ṣe so Ọlọ́run náà jẹ́ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn kán lè ṣoríire bẹ́ẹ̀ yẹn kán ṣoríire ju ti àwa lọ àmọ̀ràn mi nìyẹn. ẹ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ran bàbá lọ́wọ́ ẹnìkan tó fẹ́ bè lọ́wọ́ bàbá ẹ bá mi pe nọ́mbà yín fún àwọn tó wà nílé. nọ́mbà mi ni fóònù nọ́mbà mi ni 080 66 88 1557. ìwọ tí o bá fẹ́ ran bàbá lọ́wọ́ tó bá fẹ́ celebrate bàbá bàbá ò tọrọ owó bí mo ṣe sọ kò tọ but kí bàbá bá mi pe account number yín fún gbogbo ọmọ Nàìjíríà tó ń wò wá. account number mi ni 3194358017 FCMB Jẹ́wọ́mi Bashiru Káyọ̀dé.
ẹ ṣé gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ jẹ́ ká celebrate bàbá nígbà tó ń ṣì wà láàyè ẹ má jẹ́ pé ìgbà tó bá ti dọ́má dàgbà tó bá lọ tán láti máa celebrate wọn. Let's celebrate our father. It's our father. Jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ìkan tá a bá ní àwa náà bá ṣe wáyé àwa náà níkan tá a máa ṣe fún wọn tó ju nǹkan ike tó ju 20,000 àwa náà máa drop fún bàbá ká tó kúrò bí gbogbo ẹ̀yin tẹ́ wọ́n wà nílé gbogbo ẹ̀yin ọmọ Rẹ́mọ ọmọ Ogun State ọmọ Ṣàgámù diaspora lóyìnbó gbogbo ẹjọ́ ẹ jẹ́ ká rántí bàbá. Níbí yìí la máa fi àdàgbà ètò tọ̀sẹ̀ yìí rọ̀ sí níbi ká máa fọ̀rọ̀ wẹ́ àwọn àgbà ọ̀jẹ̀ lẹ́nu wò. Bàbá ò tọrọ owó o bàbá ò tọrọ owó but ẹ jẹ́ ká celebrate bàbá nígbà tí wọ́n sì wà láyé. Tẹ́ bá wojú screen àwọn àkáǹtì bàbá náà nìyẹn ẹ jẹ́ ká celebrate wọn kò sí kan tó kéré jù o. Mo sọ lẹ́ẹ̀kan bàbá ò tọrọ owó èmi ni mo tọkọ̀ létí pé mo ń gbọ́ orúkọ ìbàgbà pé wọ́n ti pẹ́ àgbà ọ̀jẹ̀ ni wọ́n ní òṣèré orí ìtàgé ni mo fi wá bá wọn. Ìlú Ṣàgámù la wà lónìí ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká celebrate bàbá gbogbo ẹ̀yin ọmọ Rẹ́mọ gbogbo ẹ̀yin ọmọ Ogun State gbogbo ẹ̀yin ọmọ Ṣàgámù Ìpẹ̀rù jẹ́ ká celebrate bàbá. Bàbá ògbé ayé àlàáfíà o ẹ ká celebrate wọn account number wọn nìyẹn ẹ sọ orúkọ yín fún wọn lẹ́ẹ̀kan sí sà. orúkọ mi ni alàgbà Bashiru Káyọ̀dé Adéwùmí Ìbà Àgbà. ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń wà nílé orúkọ tèmi ò yí padà mi ọmọ yín náà ni Alébọ̀jà Galabi lára wájú Fọlágbadé George ó dìgbà kan náà ó dàbọ̀.